Ògbómọ̀ṣọ́ parapọ̀ Ògbómọ̀ṣọ́ ìkéde pàtàkì jíjáde sí ìlú Ògbómọ̀ṣọ́ látọ̀dọ̀ ẹgbẹ́ ọmọ Ògbómọ̀ṣọ́ parapọ̀ lágbàáyé àti ìjọkòólé nípa ọ̀rọ̀ àṣẹ tó jáde látọ̀dọ̀ èsì ìpínlẹ̀ Majesty aláyélúwà ọba bẹ́ẹ̀ni àfọlábí ọláòyè orúmọdédé the third son of Ògbómọ̀ṣọ́ land. ẹgbẹ́ Ògbómọ̀ṣọ́ gbé tútúká láàrin ìsàárò ààrẹ ẹgbẹ́ tí ò tí ì farasin ilẹ̀ orílẹ̀ àti wípé ìgbìmọ̀ náà máa tẹ̀síwájú nínú ìṣèjọba ìgbìmọ̀ ẹgbẹ́ lágbàáyé àti ìjọkòólé wa mú bá ọmọ Ògbómọ̀ṣọ́ lójú ọba ọ̀rùn láfẹ̀ láti tú ẹgbẹ́ yìí ká ìgbà tí ẹgbẹ́ wà ní àwọn ọba wa jẹ́ bàbá ẹgbẹ́ lọ́kùn yìí tí bàbá wa Ṣọ̀ún ilé Ògbómọ̀ṣọ́ jẹ́ bàbá ọ̀sálẹ̀ wá sí nínú ìwé òfin ẹgbẹ́ yìí fi jáde lÓgbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ eléyè lábẹ́ àwọn ọba wa òye tú ẹgbẹ́ káwé ibi nílùú Ògbómọ̀ṣọ́ parapọ̀ sí wa àrọ́bà fún òfin àti ìlànà dídé ẹgbẹ́ sílẹ̀ ńlá tẹ̀lé kábíyèsí ọba Ṣọ̀ún ọ̀fọ̀ Ògbómọ̀ṣọ́ land comrade TM Balogun national PRO Alhaji Iyazi Jamiu home chairman Mrs. Akintoye Bennett home zone secretary Ògbómọ̀ṣọ́ parapọ̀.